láti sáàtì rẹ̀ ẹni tí ó kà yẹ láti máa bẹ nínú ẹni tí àwọn èèyàn máa dúró dè láti máa bẹ nínú ẹni tí àwọn èèyàn máa pálé láwùjọ láti máa bẹ nínú ẹni tí àwọn èèyàn máa yẹ́ sí láwùjọ nítorí pé kò rọrùn kí èèyàn téèyàn jọ jẹ́ aláwọ̀ dúdú ó gbà fún yàn ká tó wá sọ wípé òyìnbó wàá gbà fún yàn ẹni tọ́lọ́ bá gbà fún òun náà ni ẹ̀dá rẹ̀ ó gbà fún. Aki His Excellency Professor Sir Bashir Aremu àtẹ́wọ́ yẹn ò tó torí tọ́lọ́ àtẹ́wọ́ yẹn ò tó akí wọn àti àwọn ẹ̀ńtọ́rájì wọn akí wọn káàbọ̀ sí àárín wa nígbà tí a bá fi àyè lẹ̀ torí ká má gbà wá lásìkò tí a bá fi àyè lẹ̀ fún ẹni tí yóò máa ṣe brief citation nípa ọ̀jọ̀gbọ́n àwa náà ó fi mọ̀ wípé èèkàn àti àlejò ńlá òun la gbà ní ilé Murtala lọ́jọ́ tòní ní tìbú àti tòró akí gbogbo ilé Murtala pé a kú oríire òní ayọ̀ náà kò ní dìbàjẹ́ báyìí báyìí ní dáadáa láà máa rí àní rí báyìí báyìí mo láìpẹ́ méjì ọlọ́run nínú àwọn àlejò wa tí wọ́n ti wà bí mo ń fi àsìkò yìí mo fi ń ṣe àfihàn bàbá mi kí wọn torí àsìkò rà ṣe àfihàn mo kí bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun Àwọ̀tán àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ Association of Ancient Ìbàdàn World Lost Family akíyí káàbọ̀ sí àárín wa á padà lọ ṣe àfihàn dáadáa bákan náà mọ́gàjì Mohammed Akànjí Tawhid mọ́gàjì Fálọ́run Ògúnṣòṣò kò kí àwọn náà káàbọ̀ sí àárín wa láì dènà pẹ̀lú ní báyìí a máa lọ sí ọ̀dọ̀ bàbá àgbà imam fún ilé Murtala àwọn ní wọ́n bá wa ṣíde ètò pẹ̀lú àdúrà ìbẹ̀rẹ̀ the opening prayer to be said by imam. Ala Nabi Karim ẹgbẹ́ gbogbo wa ká dìde fún Ọlọ́run. Subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. Ẹ̀jẹ̀ ká jókòó adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ní kí á dá ọjọ́ tí Ọlọ́run ní kí ọjọ́ náà tó bá wa láyé ó tó bá wa láyé ọba wa láyé òdòdó tó bá wa láyé wa adúpẹ́ fún Ọlọ́run a ṣe ìkẹ́gẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad bákan náà ọpẹ́ wa lọ sọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n ṣẹ̀ wá náà ní lóòlù Murtala ọlọ́pàá mọ́sàbá ní kẹ́ gbogbo wọn ọlọ́pàá bá ní yọ́nú sí wọn ọbẹ̀rẹ̀ níbi ó ti bẹ̀rẹ̀ kí o débi ó dé dúró kí o dọ́dọ̀ bàbá tó bí bàbá ẹni tí wọ́n fẹ́ fún ní àwọ́ọ̀dù lónìí ẹgbẹ́ bàbá wa ìmáàmù secretariat ọlọ́pàá mọ́sàbá ní kẹ́ gbogbo wọn ọlọ́pàá bá ní yọ́nú sí wọn àtàyé àtàyé wọn kọ́nà mọ́jọ́ ó bàjẹ́ àti àwọn pòfẹ́sọ̀ wa Olúwa tí ó sọ yín débi ní ayọ̀ àti àlàáfíà gbàtí ẹ bá ń padà lọ náà Ọlọ́run jẹ́ ìkúnlẹ̀ láyọ̀ àti àlàáfíà Ọlọ́run jẹ́ kí ẹ fi ọjọ́ òní sí ọ̀rọ̀ dáadáa Ọlọ́run jẹ́ kí ẹ fi sọ láburú àti gbogbo àti ọkọ̀ wọlé pẹ̀lú yín bákan náà gbogbo àwọn bàbá wo lóyè ti fẹ́ ń kalẹ̀ akínyìn ẹkú dìde
ọlọ́run kọ́ bá ní sẹ́ńdẹ̀sì olórí kọ́ gbàgbé ẹni kọ̀ọ̀kan wa ọmọ wa tí ẹ fẹ́ fún ní àwọ́ọ̀dù náà ọlọ́run oyè náà ọmọ rí yóò sì fi báríkà sí olúwa tí ń gbé ká ọlọ́run ìjọ rẹ̀ lẹ̀ ẹ̀láyà lọ́pọ̀lọpọ̀ ọlọ́run gbogbo tí ń jẹ́ àdúgbò yìí lápapọ̀ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ wọ́n sì jẹ́ ó dàrú ọlọ́run kúrẹ́ánì ọlọ́run láháúlà ọlọ́run kúwọ́tà ilá bìlá àlìyé àzì ilá tẹ́lẹ̀ sàlátì fàtì bismillahir rahmanir rahim ilá àtẹ́yìnà kàríkànzà وسجل لربك وليالي شانك وأنبتك اللهم انزل على سيدنا محمد الفاتح لما ولك والعاتب لمن سبق ناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله حق قدره وامداد العزيز سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين. ẹ jẹ́ àpàdùpọ̀ kásá pé amínà akí bàbá àgbà náà ní ilé mọ́tàlá bàbá tí ó ti ṣe yín láláṣẹ látànádòní kó mọ́ gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín àpàdà sí ibú àti àpàdà sí ìgbà kọ́nà mẹ́jọ ó tọ́ sí yín bí wọ́n kì í láṣẹ ọ̀rọ̀ wọlé ẹ̀kọ́ wẹ̀tẹ̀ ilé abilà àlejò àdé. nígbà tí bàbá tí wọ́n ti fà wá lé ọlọ́run lọ́wọ́ èyí tó kàn náà ni kí a ṣe àfihàn àwọn àlejò àwọn ìkànkàn tí a ti fìwé pè tí wọ́n dẹ̀ ti láǹfààní àti wà ní àárín wa kí a ṣe àfihàn wọn. ní àkọ́kọ́ ẹni tí í ṣe àkọ́kọ́ àlejò láàrin wa bó tilẹ̀ jẹ́ pé a ti kí wọn káàbọ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ introduction proper lélẹ̀ màá tún láǹfààní láti ṣe àfihàn Professor Sir Bashir Aremo, the Vice Chancellor, Crown University International, and most academic excellent, world-acclaimed distinguished Professor Emeritus, ratified by UNESCO, toppled by UNN, Nigeria, CSER, Malaysia, MISTE, Iran, WCU, USA, ICARE, Argentina, South America, and others worldwide. And then for that, you are highly welcome, sir. You know what will that tell you? Bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn tó àjọyọ̀ tí wọ́n jọ káwọ́ rìn ẹ̀ka àbọ̀sà olúwa mọ́ yìí náà bẹ̀bẹ̀ gíga pẹ̀lú ògùn ọlọ́run. Nígbà tí a tẹ̀síwájú láti ṣe àfihàn àwọn èèyàn wa tí wọ́n wà ní ọwọ́ iwájú àti àwọn àlejò tí wọ́n wà láàrin wa. Màá láyọ̀ láti ṣe àfihàn bàbá wa tí wọ́n jókòó sórí àpèrè àwọn àgbàlagbà tí wọ́n fi ń darí ilé mọ́tàlá. Bàbá àgbà àlùfà fún gbogbo ilé mọ́tàlá ní tìbútòrò àti gbogbo kàràkàrà rẹ̀ Fadilatu Sheikh Muhammad Tahir Murakiyo Tahir TMT. Bàbá àgbà àlùfà nù ọlọ́njàrí yìí pọ̀ ọlọ́mọfà burú ṣe rí ọlọ́ yìí sáà láíláí. Bákan náà à ń ṣàfihàn bàbá àgbà náà fún ilé mọ́tàlá káwọn náà kí wọ́n bá wa kí wọ́n gbà wọ́n lé. Wàhálẹ́kùn sálàm. Nínú àwọn àlejò tí a ti fìwé pè tí wọ́n sì ti wà láàrin wa òun náà ni Engineer George láti iléeṣẹ́ rédíò Solution FM alábàáṣe Àrẹ̀lájí Abbas dáadáa ni. Akínyín káàbọ̀, you are welcome my brother. Bákan náà bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun Àwọ̀tán àgbà ẹgbẹ́ olórí ìdílé jagunjagun ní ilẹ̀ Ìbàdàn. Mọ́gàjí Muhammad Akanji Tawhid Mọ́gàjí Fálórùn Ògúnṣòṣò ní òkè Ìbíkúnlé ìdí ìkan. Akínyín káàbọ̀ kára olè òkèmí ọláògùn. Bákan náà Alhaji wa Muhammed Hussein Busari Alhaji wa Muhammed Busari Akínyín káàbọ̀. Bákan náà Alhaji wa Asimi Suraka ẹ káàbọ̀ sà àríyìn pẹ́ o. Mr. Musa Abdulaziz. Bákan náà bàbá wa Mr. Bello wọn láwọn náà ti wà láàrin wa ẹ káàbọ̀ sà.
bákan náà ẹnjìnìà Teslim Adéríbigbé gbogbo yín pátá náà ní akí tí àwọn orúkọ àwọn èèyàn yòókù bá ti dé ọwọ́ mi á tún láǹfààní láti máa ṣe àfihàn wọn kí n tó kúrò ń bẹ̀ ká ṣàfihàn ẹni tí gbogbo wa tí a bá dáṣọ ró lọ́jọ́ tòní ààrẹ Lájí Abbas ààrẹ Òpìtàn fún gbogbo ilẹ̀ Ìbàdàn ẹ̀kọ́ gbogbo òní. nígbà tí mo retí àwọn orúkọ tí ó kù kí bàbá wa gbà wọ́n lọ bá Dr. Abdulhafiz Toiru wọ́n ní wọ́n ti wà láàrin wa bàbá dà. You are welcome, sir. Láti ṣe ó dá mi tí wọ́n wà yẹn. Ó yẹ ẹ máa bọ̀ wájú. Ẹ máa bọ̀ lẹ́gbàá bá àlùfáà. Wọ́n ti dákọ̀ yín kẹ́ ẹ tó dé. Olótìjọ́ bí wọ́n lè rò pé àbẹ́ẹ̀dẹ́ ní àrètí kọ́ nìyí ni. Ààrẹ ní ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn tẹ́lifù bàbá yẹn àtijọ́ kò ti àwọn àgbàlagbà. Ẹ máa fi ẹ̀mí ààrẹ máa fi bí báwọn. You are welcome, sir. Láì ní gbà wá lásìkò torí a lè máa sọ Yorùbá tiwantiwa ní ṣùgbọ́n wọ́n ní bàbá Dr. Lanre Abbas àwọn ní àwọn náà ń bọ̀ lójú ọ̀nà a retí àwọn náà a lè láǹfààní láti máa sọ èdè abínibí wa ṣùgbọ́n àárín àwọn ọ̀jọ̀gbọ́n àárín àwọn onímọ̀ lágbàáyé International World Learned Society àárín wọn láwà. Ohun tí a dẹ̀ ń ṣe lọ́jọ́ tòní tí àwọn International World Learned Society tí wọ́n torí ẹ̀ wà láàrin wa lónìí òun náà ni àmì ẹ̀yẹ the Golden Award First Class Package tí wọ́n pè ní Salute the Notable and Top Distinguished Historian of the 21st Century eléyìí tó ṣe wípé òun náà ni Lájí Abbas ni wọ́n mọ̀ gbà lónìí. Wọ́n ní ká kí bàbá wa Abbas Ismail tó jẹ́ wípé àwọn gangan ní ẹ̀gbọ́n orí nǹkan tòní bí wọ́n ṣe ju ọyàn lẹ̀ báyìí ní ààrẹ Lájí Abbas ni wọ́n hàn pọ́nkán. Bákan náà wọ́n ní kí a ṣe àfihàn olórí àgbà àti olórí kékeré láàfin ààrẹ Lájí Abbas. Ẹ ṣé o ẹ kú àjọ tí ààrẹ o ẹ kú ìgúnlé lọ́wọ́ o. Wọ́n ní bàbá Alhaji Asimi Suraka wọ́n ní kí mọ́kàndá ọkọ wọn báwọn wọ́n ní àwọn ní ààrẹ fún gbogbo Òkè Adó Mọ́tàlá descendants. Kí bàbá wa Fadilatu Sheikh Muhammad Toyir Murakiyo Toyir kí wọ́n máa gbáradì ní ọgbọ̀n ìṣẹ́jú àyà ọ̀dọ̀ wọn lálọ́ ní tí ò ní pẹ́ ìṣẹ́jú méjì mẹ́ta wọ́n sọ fún wa díẹ̀ wọ́n fi tó wa lẹ́nu wò ìtàn Mọ́tàlá Òkè Adó ẹnu wọn láti gbọ́ èyí sì máa lọ́mọ gbogbo yìí máa lọ́mọ gbé fún wọn ṣùgbọ́n kí n tó gbé fún wọn Ọláyínká ọlọ́mí jẹ́ Akóredé ní bàbá tí ó bí mi lọ́mọ ayédùn ní gbogbo àwọn olólùfẹ́ ni wọ́n mọ̀ mí sí kárí ayé òwò kan náà òun náà ni èmi àti ẹ̀gbọ́n mi aṣáájú mi Lájí Abbas òun la jọ ń ṣe àwọn èèyàn máa ń bú mi wọ́n ní ayédùn kí ló dé o ti máa ń gbà fáwọn èèyàn jù iwájú ló ṣáájú òun ìpàkọ́ tẹ̀lé bọ́lá ń bẹ̀ ṣe tó nìyẹn so ẹni tí ò bá ti gba ibi tọ́lọ́ bá gbé nǹkan sí àwọn ọmọ fún ẹ̀ problem nìyẹn so torí ẹ̀ mi ò níṣòro rárá àti rárá so èmi free pẹ̀lú anybody ní industry so mo mọ bí mo ṣe tó láàyè ara mi so mo dẹ̀ mọ àwọn tí Ọlọ́run fi síwájú so bó ṣe rí nìyẹn so pédépédé ní ìkànnì Adẹ́rìnpòṣónú 32 FM 94.9 ní Àjàkẹ́rin Cocoa House Ìpínlẹ̀ Ìbàdàn
ọmọ yìí tó máa ń darí ètò tá a pè ní ipasẹ̀ níbi tá a ti máa ń tọpasẹ̀ àwọn tó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Bákan náà ọ̀jẹ̀láìnà káyín lórí ètò ara níbi tá a ti máa ń tọpasẹ̀ tá a ti máa ń tọpinpin oríṣi àwọn nǹkan ara àwọn mystery àwọn tourist site tó jẹ́ pé ó wà mysterious òun náà la máa láǹfààní àti ṣe àbẹ̀wò sí tó sì jẹ́ pé nínú ẹ̀ náà ni àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n Sir Bashir Aremu ni wọ́n máa ń gbé àwọn iṣẹ́ wa lárugẹ torí ibi táwọn bá tojú rẹ̀ tá a mú jáde ni UNESCO sọ pé ó yẹ ká adopt bí ó yẹ kí bí ó jẹ́ ti UNESCO tí ó mọ̀ náwó lé ní orí ẹ̀ṣẹ̀ wa dúpẹ́ inú tèmi náà dùn láti wà bí inú mi dùn láti wà. máa lọ sí ọ̀rọ̀ bàbá wa bàbá àgbà Fadilatu Sheikh Tahir Morakiyan Tahir ní ṣókí tó kàn fún tọ́ wa lẹ́nu wò ìtàn Murtala Òkèadó. Thank you sir. ẹ bá ń fún wọn láti ọwọ́ bó ṣe ń jáde lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ní kọ́tò ní fún ìkan nínú ìtàn ó ní adúfẹ́ fi lọ́lẹ̀ ní Murtala lónìí Ọlọ́run ti lè ní òpin. Mo kí gbogbo àwọn àlejò wa bẹ̀rẹ̀ láti Professor Bashir ọlọ́pàá pẹ̀lú yìí àti àwọn tí ẹjọ́ bọ̀wọ̀ wá. Gbogbo wa náà tí a gbà wọ́n lálejò a kí àwọn náà káàbọ̀ sí ìjókòó yìí. Olúwa má ṣe lè ní ìjókòó òkun fún wa. Ọlọ́lá haúlà wàlà quwwata illa billahi. Ní ṣókí nípa ìtàn Murtala. Murtala jẹ́ Murtala nítorí wípé ìlú ìmọ̀ ni wọ́n mọ̀ sí, ìlú ìmọ̀ Islam. Ọ̀wá ṣàdédé wá láì mọ́ ní ìpìlẹ̀ torí pé gbogbo wa la ní ìpìlẹ̀. Ibi tí Murtala ti gbéra gangan òun ni à ń pè ní Olúpọ̀nà ní Ìwó. Agboolé ibi tí Murtala ti dìde nínú Olúpọ̀nà ni là ń pè ní Ilé Módò. Ní 1721 ẹni bàbá wa àgbà tí ń jẹ́ Hussein ni wọ́n kúrò ní Olúpọ̀nà wá sí Ìbàdàn. Ṣùgbọ́n bí tí wọ́n kọ́kọ́ sọlẹ̀ sí gan ní pàtó òun ni Ilé Ọ̀dẹ́ǹlọ ní Ọjà Aba. Lẹ́yìn ìgbà tí wọ́n wà ní Ilé Ọ̀dẹ́ǹlọ fún àwọn ìgbà tó pẹ́ díẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Islam a rí wípé mùsùlùmí kò lè mọ̀ wé láwàní tí bàbá wa Hussein tí wọ́n ń wé láti máa fi jọ́sìn fún Ọlọ́run. Èèkàn tí wọ́n kàn sí ẹ̀dẹ̀ wọn nílé Ọ̀dẹ́ǹlọ ibẹ̀ ni wọ́n máa fi láwàní wọn kọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wípé ẹni tó gbà wọ́n láyè tó gbà wọ́n sọ́dọ̀ tó jẹ́ baálẹ̀ Ọ̀dẹ́ǹlọ nígbà yẹn òun lálejò nígbà tí kò sí bàbá ńlé. Àlejò jẹun tán yóò nuwọ́ láwàní bàbá wa Murtala Hussein ló fi nu ọwọ́. Ìyẹn jẹ́ nǹkan àbùkù. Bàbá wa rí wọ́n wá sọ pé àáfàá ló ní ọba ti béèrè tó fi nu ọwọ́ kí ìkùnsínú ọmọ bá wáyé kí ló jẹ́ kí Ọ̀dẹ́ǹlọ ẹni tó jẹ́ baálé Ọ̀dẹ́ǹlọ nígbà náà kó fún bàbá wa Murtala Hussein àgbà láàyè wípé àti wọ́n àtàwọn ọmọ rẹ ká mọ̀ mọ̀ gbọ́ra wa kọ́mọ̀dé báwọn àlejò mi ò ní mọ bó ti tó àti bó o ṣe jẹ́ kí n fún ọ láàyè díẹ̀ kó o kúkú kúrò ní ọ̀dọ̀ wa ní Ilé Ọ̀dẹ́ǹlọ lọ́jà bá ń bí. Wọ́n fún bàbá wa àgbà láàyè kí wọ́n máa lọ sí ìsàlẹ̀ àfáà. Ìsàlẹ̀ àfáà ni wọ́n dé, ibẹ̀ ni Islam tó ti ń gbòòrò látara wọn, wọ́n sì bá wọn àgbàlagbà ìlú ṣe nígbà yẹn títí tó fi di 1888. 1888 ni bàbá wa àgbà Muhammad Malik Tahir Murtala àwọn dùn wípé ẹ̀sìn Islam yìí kò yẹ kó mọ lẹ́nu bíi tí ó dé dúró yìí káwọn ọmọ báwọn èèyàn ṣe ń báwọn èèyàn ṣe tí wọ́n sì ń tan Islam kálẹ̀ kò gbọ́dọ̀ mọ ní ẹnu bẹ́ẹ̀ ó di wípé kí wọ́n máa ṣe wáàsí káàkiri. Bàbá wa alága àgbà àkọ́kọ́ àwọn ni wọ́n sì ń bẹ ní ẹni tó kún mọ́ ń ṣe wáàsí nìbàdàn gbà náà kó tó wá di wípé bàbá wa Malik
àwọn náà wá padà wá fún wọn títí tó fi di wípé àsìkò tí wọ́n wá máa ṣe tẹ̀síìrì ọwọ́ adílẹ̀ ní ọjà àbá ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sí tẹ́fsìrù nílẹ̀ Ìbàdàn òun náà ni alága bàbá wa àgbà alága ní Òkè Àrẹ̀mọ àwọn ní àkọ́kọ́ sí tẹ́fsìrù nígbà yẹn gbà tí àwọn gbé lẹ̀ bàbá wa Malik ni wọ́n gbà ní ọwọ́ wọn ní 1888 wọ́n dẹ̀ sí tẹ́fsìrù yẹn fún 41 years kó tó di pé wọ́n fi í lẹ̀ lẹ́yìn tí wọ́n àwọn èèyàn míì náà tó gbà títí àwọn bàbá wa Malik wa ní mufasiru ẹlẹ́ẹ̀kejì nílẹ̀ Ìbàdàn táwọn jẹ́ mufasiru alákọ̀ọ́kọ́ ní ilé wa ní Mọ́tàlá ìgbà tí ń tó ṣẹlẹ̀ nílé ọdẹ ńlọ tó ṣẹlẹ̀ ní ìsàlẹ̀ àfa àbákan náà àlejò náà tó fi láwà ní wọn níwọ́ náà ni wọ́n tó kú òun bẹ́ẹ̀ wọ́n tó padà wá sí ilé Agodi àti ilé Agodi ni wọ́n ti di èrò Òkè Adúláwà tí ń jẹ́ Mọ́tàlá bàbá wa Tọ́hìr àwọn náà padà gba àkóso ṣíṣe tẹ̀síìrù ilẹ̀ Ìbàdàn nígbà tí bàbá Malik ti ṣera àwọn náà padà gba àkóso ṣíṣe tẹ̀síìrù ilẹ̀ Ìbàdàn ní ẹ̀yìn ẹni tí ó wà ní orí ipò nígbà náà àwọn sí tẹ̀síìrù tí wọ́n fún ọdún mọ́kànlélógún 19 years ní tiwọn gẹ́gẹ́ bí Mọ́tàlá ẹlẹ́ẹ̀kejì nínú àsìkò táwọn wá ṣe tẹ́fsìrù tiwọn àbúrò àtẹ̀gbọ́n àtàwọn ọmọ gbogbo wọn ni wọ́n gbayì pẹ̀lú ìmọ̀ Islam bàbá tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tí wọ́n ń pè ní bàbá kékeré náà ni bàbá Shehu Baliyamin Tọ́hìr Mọ́tàlá lọ́dẹ aláwọ̀tàlá àrẹ àwọn èèyàn ń pè wọ́n ní bàbá kékeré torí wípé àwọn àgbàlagbà pọ̀ lẹ̀ ṣùgbọ́n ìmọ̀ tiwọn ó débi wípé tí wọ́n bá ti rí èèyàn wọn tí wọ́n fi tọ́ mọ́ ẹni tọ́jọ́ máa ké wọn tí onédè òní lè dámọ́lẹ̀ ní béèrè ni wọ́n máa ń ní kọ́nà rí kojú onédè ni wọ́n fi ń pè wọ́n ní onímọ̀ àlìjànù torí pé wọ́n ti máa ń mọ ẹnu déédéé ibi tí èèyàn mọ̀ títí àwọn náà fi wá di ẹni tí ó padà sílé ní 1958 lẹ́yìn ìgbà táwọn náà ti lo ipò mufasir àwọn padà lé ní 1958 bàbá Shehu Baliyamin ọlọ́run ò pé kí wọ́n pẹ́ púpọ̀ lẹ́yìn ìgbà tí bàbá wa Tọ́hìr tí wọ́n padà dé ọdún kan síra wọn náà ní 1959 ní bàbá wa Shehu Tọ́hìr Baliyamin ò ní wọ́n padà sílé tiwọn tí bàbá wa tó jẹ́ fásirù àgbà fúnlẹ̀ Ìbàdàn ní ọdún 1999 sí 2009 ní ṣe Alhaji Yushau Àkànjí Akíndélé Tọ́hìr YET bàbá tèmi tí mo bá wa sọ̀rọ̀ yìí tí ara wọn jáde àwọn náà jẹ oyè fásirù Ìbàdàn ní 1999 sí 2009 tí í ṣe ọdún mẹ́wàá ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀dọ́ wa ìyé ní ìwọ̀nba tí a lè mú sọ́wọ́ láti máa gbọ́ níjogún ìtorí ìtòpọ̀ tí a fẹ́ sí ọjọ́ Jímọ̀ sí lónìí èyí tá a sọ yìí ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa ìtàn rí táwọn bàbá yẹn pa ìgbà tí wọ́n bá máa sọ tiwa náà lọ́la yẹ ká rí nǹkan rí sọ ní àsìkò tiwa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àwọn àgbàlagbà wọ́n ní igbá tó tó gbá ní jẹbálẹ̀ ẹ̀gbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ní jẹbálẹ̀ lálẹ́ odò ẹni tí ó jẹbálẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ ìtàn tó gbé lérò akínyín gbogbo dójútì wá dójútì lé Mọ́tàlá ẹgbẹ́ bá gbìyàn ní khalifa tó rólé tó sì mọ ìtàn ilé tó ró ọlọ́run jẹ́ àríyé pẹ́ lórí dáadáa àsìkò tí ó ti lọ yóò jẹ́ kí a máa ṣe gbogbo ẹ̀ kánkànkán àní àsìkò tó pọ̀ ní báyìí a máa lọ sí ọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n ọ̀dọ̀ wọn láà máa lọ afẹ́ àwọn ni wọ́n sọ fún wa pàtàkì jíjókòó tá a jókòó bí kó tó di wípé àwọn ọlọ́gbọ́n citation ààrẹ Laji Abbas lẹ́yìn yẹn wọ́n fún wọn ní award ètò mẹ́ta tó kù tá a fẹ́ ṣe náà nìyẹn. Purpose of this gathering ìdí tá a fi wà bí lọ́jọ́ tòní láti ẹnu bàbá wa ọ̀jọ̀gbọ́n Sir Bashir Aremo, the President of the International World Learned Society. لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó fún wa nígbà láàyè láyé kọ́kọ́ jọ òní kí ó lè wáyé torí holy prophet Muhammad sallallahu alaihi wasallam said they have written our destiny 1,000 years ago prior to our arrival in this world. Ọlọ́run ti kọ kádàrá wa 1,000 years tó nípa wá sílé ayé so pé àwa lè rí ọjọ́ òní ṣe ọ̀tọ̀ ní ẹni tó fẹ́ ṣe eré tí ò rí ṣe tó ní vision rẹ̀ lọ́kàn ṣùgbọ́n tí ò manifest tí ò hàn jáde láyé so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. And the essence of the torí time factor ó yẹ kí a lè sọ torí mo ti yẹ̀yẹ̀ tó sọ ṣùgbọ́n torí time factor mo dẹ̀ ní ọjọ́ àkójọ tó jọjọ́ ńlá tó jọjọ́ Jímọ̀ màá kàn sọ brief ẹni tí mo gbé sẹ́yìn fún màá jẹ́ kẹ́ni yóò relax pé ìkànsọ́ bí. The International World Learned Society was established in state of Delaware, the first state in the United States of America. As you know that we have the 50 states in the United States of America. The state of Delaware is one of the four states in the United States of America. Under the law of the when we talk about America and the world power àwọn ló ń darí ayé nígbà tí ìjọba ti kúrò lọ́wọ́ bóyá London United Kingdom ní àbí Rome ní débọ̀lọ́ ọ̀gá sísọ nínú àdúgbò àti bá ṣe kà nínú ìtàn ṣùgbọ́n lónìí àwọn tó ń lo sàmánì lọ́wọ́ báyìí tíjọba wà lọ́wọ́ wọn tó ń para wọn náà balẹ̀ náà l'Amẹ́ríkà. So this society International World Learned Society properly charter and charter tó wà ó charter that cover the global as a global entity that is an archive of government of the United States of America in state of Delaware as a legitimate entity. So and they have a branch all over the world. So we have a different people. So a lè present pé influence pé mo jẹ́ ọmọ Nàìjíríà a lè present fún àwọn kìíní wà tó yẹ pé wọ́n gbà tí wọ́n kàn ya fọ́tò tó yẹ pé wọ́n gbé sí pé kìíní tó bá ti gba global symbol wa. So now what is the learning society? The key word is there is learning. Gbé ọlọ́sọ náà gbọ́n pé iṣẹ́ ẹ̀lẹ́fẹ́ tó mọ̀ àtẹ tí ó mọ̀ ẹ̀ lè fi wéra wọn. À ń kọ́ ẹ̀kọ́. The professor Ibrahim Braka, one of the professor of Islamic study and Arabic, say we are learn from what we are doing every day. Ojoojúmọ́ là ń kẹ́kọ̀ọ́, ojoojúmọ́ là ń gbọ́n ṣe. But when we say International World Learning Society, it's a scholar society actually. Do for research, professors and some other scholars in any field of study. So when we say learning, it's present to acquire knowledge through study, through research. So that is why the thing applies to Elijah Abbas today, because we learn a lot of things from what he has done. Àti pé ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ lára gbogbo àwọn kan tí àwọn bàbá wa ti ṣe. Láì ní gba àsìkò náà ní pé kí ni the purpose that wá wá sí lónìí ni pé a ti rí pé ayé ti mọ àwọn bàbá wa yìí. Táyé bá wá mọ̀ èèyàn ó yẹ kí wọ́n á lè dé ládé. Níta wá bá fi dé ládé náà ni pé we are come here to seal it. Ẹni tí wọ́n bá kọ lẹ́tà tàbí wọ́n bá kọ sàtífíkẹ́tì tán tí wọ́n ti bá chancellor àbí rẹ́gísítà bá ti sáyìn wọ́n máa fi síìlì sí i dáa láti fàmìyàn pé ó ti ṣàṣeyọrí. So eléyìí nísìnyí ìgbésẹ̀ kan nínú àṣeyọrí ni pé from this Ìbàdàn kò ní village Ìbàdàn kọjá àlùsẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ máa júwe ìfúnláyé. So wọ́n gbé kọ́lọ̀ wá gbọ́n ìdílé pé láti rí bí ìgbà tí wọn ò tí ì bí wọn gangan náà sọ̀tàn and even not only that song through research and experiment. They are going to bring evidence pé nígbà báyìí ìgbé eléru ìgbà báyìí eléyìí ṣẹlẹ̀ gbogbo nǹkan táwọn èèyàn ń pè tí àwọn èèyàn kọ́ lónìí iṣẹ́ kan táwọn kan ti ṣe ni tá a bá sọ pé research ó dàbí wàá sọ pé rewrite renovation yóò àìpé kékeré nǹkan táwọn kan ti tó ju wrong ground tẹ́lẹ̀ sẹ́ni tó wọ́n ti try to discover of the thing tó jẹ́ wá jẹ́ kí ni ó jẹ́ tuntun fún wa. So gbogbo àwọn nǹkan tí wọ́n ti ṣe yẹn àwọn òkú wa ó yẹ káyọ̀ lè mọ bàbá yìí ju báyìí lọ. Nígbà ìwà yóò sì máa wọn náà ni we have to portray him and láti wọ́n fi wọn we have to feature him to the world fún àwọn èèyàn tó bá jẹ́ pé kí ni wọ́n bá ti ń ṣàṣeyọrí eléyìí ṣe nǹkan tí ẹ̀ lè lọ bí sùn even eléyìí gan ju national award lọ because there is nowhere our presence is not exist throughout the world as long as bá ti ń kọ́ ẹ̀kọ́ pàṣípàṣọ kan láyé téèyàn kọ́ ẹ̀kọ́ láyé so as long as the citadel of learning ọgbà ìmọ̀ ẹ̀kọ́ ó wà láyé so that is why we came here today láti jẹ́ pé kí ni láti wá pọ́n wọn lé láti kọ́ àwásí láti wá pọ́n wọn lé láti wá ṣàánú ti wọn láti wá kí wọn pé ayé mọ̀ yìí because ẹ̀rọ ayélujára tí wọ́n pè ní internet ó ti mú nǹkan rọrùn fún wa tóbi jẹ́ pé ẹ̀kọ́ tá à ń kọ́ èèyàn lè sọ̀rọ̀ láyé ìgbà yẹn gbogbo àtàfi lo síléètì kò sí tó jẹ́ síléètì mọ̀ ní ìsìnkú àtàwà ń sùn àti gbogbo orí ìkàtà àwọn bàbá ti lọ àwọn míì kò ti tún lo jù báyìí lọ
ṣùgbọ́n ní ìsìn gbogbo àwọn ìtàn yẹn wọ́n mú wá tó yẹ pé kí ni wọ́n mú evidence wá tó yẹ kó yẹ kó wọnú archive as one of the fellow of the Cambridge scholar in United Kingdom irú eléyìí gan at least abala Yorùbá ti wà tó jẹ́ pé tí wọ́n ti ṣe ọ̀jọ̀gbọ́n mi gan tó yẹ pé ó jẹ́ professor of history ní level yẹn tó fi jẹ́ pé àwọn èmi kan àkàtì ìlú kàtí mi fi máa jẹ pẹ̀lú family mi ni but this man kò ṣe pé ó ṣe ń pa kó fẹ́ẹ́ fi jẹun ìdí voluntary service tó yẹ pé lónìí gan àwọn yẹn ti mọ iye ṣùgbọ́n àlè tí ì mọ iye ìgbà tó bá tún wá yá tó bá di another century wọ́n máa rìn fáà sí gbogbo nǹkan tí bàbá Ọláléwájú Adépọ̀jù orin tí wọ́n kọ lónìí wọ́n sì tún máa ń sọ àwọn lọ sọ pé Ìbàdàn ṣe baálẹ̀ agbádé wá láti ilé Ifẹ̀ náà sọ pé Lágelú tó tẹ̀lé ló Ilé Ifẹ̀ ló ti wá láti nígbà tó sì ń gbọ́ ọgbádé lọ́wọ́ adé náà ló lè fi jọba nínú ọba tá a bá lè máa wò Lágelú tẹ̀lú tó tẹ̀ wòdó elú ni wọ́n elú dire elú rẹ̀ ó wà níbẹ̀ so wọ́n rẹ̀ pé kí ni ọba ni wọ́n so gbogbo tó jà yìí ló jẹ́ pé kí ni o gbogbo ẹ̀ dàrú papọ̀ torí abánígbà tó wọn lọ alájẹjẹ Lájì Àbáàsì lọ́sọ̀ yẹn ó ti níbi tí Ìbàdàn dé kó tó di pa àwa níbàdàn tá a wà yìí so ló fi jẹ́ pé Ọlọ́run ọba ó máa ń fi àwọn nǹkan ó máa ń gbé àwọn nǹkan àwọn yẹn kọ̀ọ̀kan dìde ní sáà kọ̀ọ̀kan ní sẹ́ńtúrì kọ̀ọ̀kan to show the people pé ibi tí ayé dúró sí ibi tá a sì lè mọ̀ pé ayé dúró sí náà ni pé tá a bá mọ ìtàn ní mọ ibi tá a wà sì ní mọ ibi tá a dé so essence tá a fi wá lónìí gẹ́gẹ́ bí ìbéèrè náà ni pé àwa fi wọ́n hàn fáyé láì jẹ́ pé káyé ó mọ̀ wọ́n sí dáadáa tí ò ní jẹ́ talámọ̀pa tí ò jẹ́ pé yóò jẹ́ kí ni yóò jẹ́ ìgbésẹ̀ oríire fún wọn lílé ayé bíi àtijọ́ ìgbéjà àti kíámọ̀. Assalamu alaikum warahmatullahi. A kí bàbá wa ọ̀jọ̀gbọ́n Sir Bashir Arẹ̀mọ a kí wọn púpọ̀ Ọlọ́run ní yẹ̀yẹ́ sà Ọlọ́run ti fi ìmọ̀ àti ẹ̀kọ́ ó ti fi yẹ yín kò ní fi yẹ̀yẹ́ yín wọlá ìpè méjì Ọlọ́run la hawla wala quwwata illa billah. A kí àwọn èèyàn wa tí wọ́n tún wọlé sáàrin wa wọ́n ní ká kí ẹ̀gbọ́n wa Ọláníyàn Dàmọ́lá wọ́n ní wọ́n wọlé sáàrin wa lẹ́ẹ̀kan a kí wọn púpọ̀. Ní báyìí torí àsìkò wa bá pé Taiwo Abbas Ojútólé láti wá fún wa ní brief citation of Ààrẹ Lájí Abbas Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn. I will request your standing, sir, as your citation is being read. Thank you. Mo kí gbogbo èèyàn tó wà lórí ìjókòó mo gbọ́dọ̀ látòrí bàbá wa ìmáàmù Òkè Adó Murtala Ìbàdàn. Mo kí àléfà wa Murtala Ìbàdàn. Mo kí gbogbo èèyàn wọ́n wà tẹ̀wà ní ìjókòó bàbá Dangote Alhaji Chikabi Alhaji Maminu. Mo kí Alhaji Asimi mo kí gbogbo yín pátápátá. Mo kí mo sì kí ẹ̀gbọ́n mi dáadáa bàbá mi Abiodun Abbas. Mo kí gbogbo yín. Mo wá dá kíkì mi sí ọ̀dọ̀ Olódùmarè Ọlọ́run ọba mi àjíkẹ́ ayọ́ba mi àjọkẹ́ ọba mi àṣàkẹ́. Kíkí náà kí Ọlọ́run bá mi bá ń fi ṣe ọ̀pọ̀lọpọ̀ dáadáa fún ọ̀gá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, olólùfẹ́ mi, Ààrẹ Lájí Abbas tí gbogbo èèyàn mọ̀ sí Isiaq Lájí Abbas. Àkọ́kọ́ náà Ààrẹ Lájí Abbas wọ́n jẹ́ abí wọn sí Òkè Adó Murtala nílẹ̀ Ìbàdàn lábí wọn sí bẹ́ẹ̀ ẹni tí ó sọ lọ́kàn wá sí ayé náà láwọn sí Sufiyan Abbas tó jẹ́ bàbá sí wọn bàbá sí mi bàbá tó fi ṣe gbogbo wa kalẹ̀ kí ìkẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run kó máa bá nínú sàárè tí wọn bisimilayi tó lówó ọ̀la. Inú mi máa ń dùn tí mo bá rí ẹ̀gbọ́n mi bàbá mi olólùfẹ́ mi tí mo bá ń wò wọ́n mo máa ń wo bàbá mi lára wọn àpọ́nlé tí mo lè fún bàbá mi ni mo máa ń fún wọn àbọ̀ ọ̀tọ̀ ni pé wọ́n jẹ́ ẹ̀gbọ́n sí mi ọ̀tọ̀ ni pé mo tún ṣiṣẹ́ lábẹ́ wọn wọ́n wá mú mi bíi ọmọ ṣẹ́ lábẹ́ wọn wọ́n mú mi bíi ọmọ bíbí inú wọn ni èyí tí wọ́n bá lè ṣe fún ọmọ wọn náà máa ń ṣe fẹ́mi náà èmi náà sì mọ́mọ́ ìfìgbà kankan jọra mi lójú wájú wọn mo máa ń kí wọn lórí ètò pé lóògùn ọbẹ̀ o
màá tún kí wọn pé káàárọ̀ lè bàbá mi apójú tó lè máa ní ó bàbá mi torí pé bàbá mi ló jẹ́ bàbá mi ni tí èèyàn bá èdè máa bímọ wọn ti dúró mi lọ́mọ tí ń bà ní bùkéré ìtàn Yorùbá tó sọ wọ́n di tí wọ́n dà lónìí ìtàn Yorùbá ọ̀nà náà ó jìn pọ̀ àwọn Yorùbá máa ń sọ pé ẹ mọ̀ bínú àwọn Yorùbá ń pé ẹni tí kò kú ẹ̀ bá yè ló mọ̀ lọ. Àwọn èèyàn wọn yìí wò bá téèyàn bá bẹ̀rẹ̀ Ọlọ́run ni kó dákun kó máa fún wa ní àṣeyọrí nínú pé èèyàn sì àṣeyọrí lónìí wọ́n sì àṣeyọrí kò tún wá tìgbò lọ́wọ́ tó ń jó dúró síbẹ̀ yóò máa tẹ̀síwájú ni nítorí pé nígbà kan ó ti pẹ́ àwọn kan lè ti gbàgbé ọ̀rọ̀ yìí wọ́n ní Táyé wàá bí mo lọ bá wọn lọ́dún náà wọ́n ní ipò bá ń ṣe mójútó dáadáa o oníbẹ̀rẹ̀ àwọn mo ti gbọ́ ọjọ́ náà tí mo sọ wọ́n ń kéwì lọ́wọ́ lẹ́yìn ìkùlé lọ́dọ̀ wájọ́ náà ni wọ́n ń kéwì wọn àgé ìgbà náà ewì ọmọ eke kò jẹ́ mi kí ni ewì kí ni gbogbo ilé tí dán wìyà ṣùgbọ́n mo máa wọ̀n gbà náà bí oge sì gbà ẹnì yìí ẹnìkan ni ẹnìkan tó lọ fẹ́ lò lẹ́nì ní gẹ́gẹ́ bí bó ṣe yé mi gẹ́gẹ́ bí ọmọ eke ńgbà náà tí n bá fẹ́ ṣe kankan ìbò lọ wọ́n sì gbà mí lámọ̀ràn lásìgbà náà ó di pé wọ́n lọ wọ́n ń bọ̀ àwọn ń kó tàn jọ wọ́n ń sọ̀tàn wọ́n sọ báyìí wọ́n ṣe báyìí nígbà wọ́n máa ń fi fóònù rìkọ́ọ̀dù ẹ̀ lẹ́ni tán bá ti rìkọ́ọ̀dù rẹ̀ wọ́n pè é èmi náà mo jẹ́ ẹ̀kan tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ mi gidi gan wọ́n pè mí bí mo ṣe kéré tó ń gbà náà Táyé wá gbọ́n tí mo rìkọ́ọ̀dù sórí fóònù bó ti bá gbọ́n gbà wọ́n wá dá kí ni ìdá nígbà tó dáyé WhatsApp wọ́n sẹ́ndì ẹ̀ sáwọn èèyàn ẹni tí ó gbọ́ ẹni tí ó gbọ́ ní gbọ́ èmi wọ́n tẹ̀ sí orí Facebook nígbà náà gbogbo ẹ̀ pátápátá náà máa ń jẹ́ kó wọ̀n sí mi. mo kéré ńgbà náà pọ̀ ṣùgbọ́n wọ́n ń wò pé mo kéré wọ́n máa fi gbogbo ẹ̀ hàn mí. ó ń lọ báwọn bàtí ọ̀rọ̀ Facebook dé á bẹ̀rẹ̀ fídíò àṣẹ fídíò dé wọ́n jẹ́ ìkan tẹ́ pé ojú wọn ti rí o ojú wọn ti rí ṣégbà ẹlẹ́ran so ní ká sọ ni àbí gbà tán lè kó tẹ́ pé àwọn bí tán ṣe ń sùn gan wọ́n dé náà ní ẹ̀pẹ́ wá ti dé náà tó yẹ pé a gbọ́ pé wọ́n sọ fún wa pé inú mọ́sálásí làwọn kan ń sùn lágége ẹ wá wo bọ́n ṣe ìrìn àjò wọn títí dòní wọn sì kú wọn fìgbà kan fínú lé bàbá wọn lẹ́rìí lápẹ́ lómìnira ni pé ayé ń sìn òun lé bàbá tó ti bí òun lọ́mọ ayé ń sìn àwọn náà ó wọ́n ti ní lè ṣe wọn lórí bẹ́ẹ̀ lọ́gbàrá Ọlọ́run àní pẹ́ sílé náà lágbára Ọlọ́run ayé ń ṣe wọ́n mọ̀ sí ní mọ́tò lé bàbá wọn ayé tí wọ́n ń ṣe yín dáadáa Ọlọ́run ní jẹ́ ń padà lẹ́yìn yín ayé tí wọ́n mọ́ pàkádàrí yẹn dà sáìdá kò ní lágbára lórí yín lórí àwọn ọmọ tẹ́ ẹ bí ara àwọn ọmọ tẹ́ ẹ bí lèmi náà inú mi máa ń dùn gbogbo gbà pé tí n bá ti ń tẹ̀wọ̀n bá ń pè mí ojú tó lè wúlò mi á máa dùn pọ̀ torí tán bá kí èèyàn mọ́ èèyàn gidi inú èèyàn á dùn ara èèyàn á yà gágá nítorí náà wọ́n jẹ́ èèyàn kan tó tún jẹ́ pé wọ́n ń torí owó ṣe nǹkan o wà láìtàláì tá a bá fẹ́ lọ bìkan gbà wí tí ò bá gbà kán wà tá a bá fẹ́ lọ á lọ báyìí níwọ̀n bá adúrò wọn tá nà yìí gan-an bá a bá fowó ìjẹun lè wà á mọ̀ jẹun tó wù wá wà láì orí ìrìn àjò lánàá sí òjò a máa pa wá ń gbà mí ò máa pa wá bọ̀ ń gbà mí òkè bá a ṣe ń lọ tá à ń bọ̀ yìí àmọ́ wọ̀rí yóò dáńjọ́ kan bínú ìbá sì ṣe rí lòdì sí máa ń yàn bẹ́yìn àgbàlagbà sí máa ń sọ ìfìgbà kan lónà pé àbí táǹfì àbí òde jù báyìí lọ rí mo máa fi tọkàntọkàn tẹ̀lé wọn ni mo máa fi tinútinú tẹ̀lé wọn tó bá kú tí n bá wà nílé pẹ̀lú ìyàwó mi tí wọ́n bá pè mí láago kan òru bóyá mò ń lọ náà nù Ọlọ́run gbogbo àmì ẹ̀yẹ tẹ́ tí wọ́n ń gbà lónìí mo kí bàbá mi dáadáa mo kí yín Dr. Lanre Abbas wà ní wọ́n ti da ọ̀pọ̀ wọn níbí bí mo ṣe ń sọ̀rọ̀ lọ wọ́n jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn èèyàn máa wò pé ìlú gángan lọ̀rọ̀ lé ayé yìí
ibi tó bá kọjú sí yàn lèyìn ó ti sọ àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ wọn nìkẹ́ lágbájá kan ó rí bákan kò rí bákan ìmọ̀ràn tẹ́mi ó gbà àwọn ọ̀dọ́ ni pé ẹ má jà máa wo àṣìṣe ẹnìkan ẹ jáwọ́ dáadáa tí ń bá bọ̀ tó lọ́wọ́n dá wa bákan kan náà ìwà kéde mi ní ló gbé kámẹ́rà dání ìwà kan náà kan lórí ọjọ́ wa nù wa èmi náà mọ̀ ká mo sá hùwà báyìí torí Ọlọ́run ìwà kan náà kan lójọ́ wa nù wa o torí náà ẹ má jà máa fi lágbájá sẹ̀mí lágbájá rò mí ibi kankan ọ̀dọ́ ẹni tí ó bá ṣàṣeyọrí lọ́mọ́ra yóò kì dáadáa pé wọ́n ṣe wọ́n kù iṣẹ́ Ọlọ́run ti wá fi iṣẹ́ yìí ló fi yìnyín ẹ wà ní jọra yín lójú lọ́jọ́ méje ẹ ní jọra yín lójú lọ́jọ́ àgbàlagbà àwọn ọmọ yín ìsọmọ́jì náà fún yín jẹ o mo sì kí àwọn olórí yín ó kí wọn dáadáa ó kí wọn dáadáa wọ́n ní tí ọkùnrin kan bá ń ṣe dáadáa àwọn ìyàwó rẹ̀ ní ká bi léèrè lónìí nọ́mbálẹ̀ ní bọ́ọ̀tà nulẹ̀ ní bọ́ọ̀tà omi máa ń tán lè ṣe dáadáa tó jẹ́ pé wọ́n àwọn àmọ́ tí àwọn ní òsì kankan náà ní ṣùgbọ́n Ọlọ́run fún yín láwọn alálùbáríkà àyà Ọlọ́run wà ní yà yín ọ̀rọ̀ mi ìfẹ́ kọ́rọ̀ mi ju báyìí lọ torí àsìkò ẹ ṣé. ẹ bá wà fún Táíwò Abbas ojú tí lé ní àtẹ́wọ́ a kí bàbá wa Dr. Lanre Abbas a kí wọn káàbọ̀ sí àárín wa you are welcome sir ẹ káàbọ̀ àti retí látàárọ̀ àsìkò tẹ́ ẹ dé sí i náà dáa ní báyìí a padà sí ọ̀dọ̀ bàbá wa Professor Sir Bashir Aremu láti wọ́n ń jẹ́ kọ́lọ́ mi pé Dr. Abbas àwọn ni wọ́n ń ṣojú bàbá wa Justice Abbas tí wọ́n wà ní kọ́tù lẹ́nìí Justice wọn ò sí tòsí òun ni ó fà á wọ́n travel ẹ ṣe àdúpẹ́ a máa rí yín bá dáadáa báyìí ládẹ̀ máa bára wa ṣe ní dàgbà yàrá ilá kí ààrẹ Laji Abbas kí wọ́n máa jáde bọ̀ wá sí ọ̀rọ̀ iwájú nígbà tí Professor Sir Bashir Aremu àti àwọn ìtọ́rajì wọn tí àwọn náà máa jáde bọ̀ wá láti wá jíṣẹ́ tí International Chartered World Learning Society tí wọ́n rán wọn wípé kí wọ́n wá fún Laji Abbas ààrẹ Laji Abbas ní Golden Award First Class Package that salutes the notable and top distinguished historian of the 21st century. Pàtẹ́wọ́ ni àbúrò tó dá ọgbọ́n ẹlẹ́ẹ̀lẹ́ ègbò. Àwọn èèyàn wa tí wọ́n wà níkàlẹ̀ ó ti jẹ́ pé we came here today to come and salute our brother Chief Alhaji Laji Abbas. Normal procedure tó kọ́kọ́ máa ń wáyé before kó tó di pé because this is a professional body in a higher institution either university ní college of education wá ní pé learning society bá belong sí that's tó bá relate mọ́ discipline èèyàn. But when we say International World Learning Society we propose all of the field of studies to recognize somebody in particular field. Bí mo ṣe jẹ́ professor of computer science and information technology, so I had my PhD both one in computer science one in information technology. Bíìdì mi nìyẹn. Tó bá tó wájẹ́ bíìdì yẹn tó bá ní area specialization or area of interest tó mọ̀ pé mo lè ṣe é jù tó bá jí mi lórí lójú oorun ìfẹ́ lè máa sọ dáadáa. So we first of all recognize him as a fellow. Not this fellow is not way there's a fellow to help man renew, but this particular fellow, the fellow gbére ni tó yẹ pé life fellow of International Chartered World Learning Society for his own outstanding contribution, and we have been featuring into our own archive in our world archive as a fellow in the field of history
as a charter fellow of this World Charter entity and subscribed by along with all of the principal officers of this particular society from different continents of the world. According to the world map, America, Africa, Asia, Europe and Oceania. That's pé gbogbo àwọn èèyàn lágbàáyé níbi tí wọ́n pín ayé sí gẹ́gẹ́ bí àwọn geographer wọ́n pín sí ọ̀nà bíi 5 gẹ́gẹ́ bí world map ti sọ. Oceania ló kéré jù. America, àwọn Africa aláwọ̀ dúdú jẹ́ kan, Europe wà ń bẹ̀, gbogbo wọn ló forúkọ wọn sí tó dẹ̀ fi sí méjì wọn sí. So on behalf of this particular society, first of all, we are admitted into the fellow and as a life fellow of International Charter World Learning Society. Because this particular fellow jẹ́ táwọn èèyàn míì apply fún for them to belong tó yẹ pé wọ́n máa ń ná ọ̀pọ̀lọpọ̀ wàhálà àtúwó tó ti ẹ̀sán nǹkan tó gbà. Bẹ́ẹ̀ tí bàbá wa ti ṣe sẹ́tẹ́ bá àwọn ọmọ tí wọn ò bí kó máa jẹ́ lẹ̀. Torí ẹ̀rí pé ìgbà mo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo sọ fún yín nípa bàbá wa Láríwájú Adépọ̀jù gbogbo ẹnu wọn tájú kí a ti dọ́dọ̀ bàbá wa náà tẹ́lẹ̀ táwọn náà ti gba irú àwọ́ọ̀dù 5 years ago nípa pé for our own personal research as a research professor in Cambridge in England nípa àwọn ìwádìí tá a ṣe àti pé bàbá wa wọ́n ti ní pàtì lórí èdè Yorùbá tó fi di pé àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n gan wọ́n rí fà sí wọ́n lè máa tọ́ka sí tó jẹ́ citation tó jẹ́ as a reference fún wọn. This one ni certificate àṣeyọrí tí gbogbo ayé ti fọwọ́ sí from different continents of the world. We call worldwide charter certificate of achievement. That we came here today to come and salute him as most notable, top distinguished historian of this particular century, 21st century. And we have also subscribed our name officially from different continents of the world. All as well subscribe our name officially and our signature. Congratulations. We call this one muffler. Bóyá wọ́n ṣe program ní àbá wọ́n ṣe graduation àbí wọ́n tún bá fún wọn lóye láàfin Ọ̀yọ́ àbí bòmíì tó bá ti jẹ́ pé lọ́jọ́ iwájú torí pé àṣemọ̀ pé ilé ìbẹ̀rẹ̀ oríire ni. So as our global symbol bó ti jẹ́ pé àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n ti gbà á bí former professor of vice chancellor of professor of philosophy Abdulgani Ambali, even the former professor Dewọlá Yínká, former vice chancellor of professor of Ibadan, also induct, and the first woman of as a professor of computer science in Africa, Professor Sofishan. So we also give him this global award today, and we recognize him worldwide with this muffler as most notable, top distinguished historian of this particular century. Because our own award is not a bogus award. We used to award based on our own personal research and what we have discovered that somebody have merited. It's based on the merit. But what you see is what you get, just like computer language. Níta àárín nípa wọn iná là ń sọ kó jẹ́ pé táyé bá rí pé èèyàn náà ni èèyàn ó máa sọ wọ́n mọ̀ wọ́n gẹ́gẹ́ bí òkúta tó jẹ́ pé wọ́n wá ń ṣèwádìí ìjìnlẹ̀ tí wọ́n jẹ́ pé wọ́n ṣe táwọn pẹ̀lú ní research pé kí o ṣèwádìí kí o discover nǹkan pé ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kó tó wá máa relate ẹ̀ mọ́ science. In fact, it's a great achievement. So on behalf of International Charter World Learning Society, we hereby present this worldwide charter certificate of achievement of Golden Award. Because for our own personal research nípa ìwádìí látọ̀dọ̀ tara wa gẹ́gẹ́ bí nǹkan tá a rí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan pé computer language ni what you see is what you get. Tẹ́ ẹ bá tẹ̀ sórí Google ni ó gbé jáde lónìí nípa pé ayé ti jára wọn fún gbogbo àwọn nǹkan tí wọ́n ti ń ṣe táyé ti mọ̀ wọ́n bẹ̀ tó yẹ pé nǹkan míì wà tó yẹ pé táyé lómi bá sọ̀rọ̀ wọ́n fèsì wọ́n tó wá máa mẹ́rin wá wọ́n tó máa mú wá wọn ò ti ṣe pé wọ́n kàn wá ń ṣe lásán both theory and practical ni wọ́n emphasize láì jẹ́ pé for example wọ́n lọ sọ́dọ̀ Ògèdèngbé wọ́n débi sàárè rẹ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwo wọ́n mú jáde
wọ́n mọ̀ pé àwọn mysterious àwọn òkúta kan wà níwò pé Ògúndìgbàrò oríṣiríṣi nǹkan wọ́n mú jáde wọ́n tún lọ sọ́dọ̀ ọbọ̀ ọ̀hún wàhálà gidi ni wọ́n ń ṣe wọ́n tún lọ síbòmíì wọ́n tún máa sọ̀tọ̀ Ìbàdàn wọ́n tún máa sọ báyìí ní ilé ti jáde in fact àṣeyọrí gidi ni àwọn bàbá àwọn tá a bá ń sọ pé èèyàn ti ṣe rí irú àwọn tó yẹ bàbá wa Láríwájú Adépọ̀jù àwọn tó ń kéwì nílé ìsọ ọmọ ń sọ wọn lẹ́ẹ̀kan ó ní wọ́n máa ń kéwì tó bá kéwì wọ́n máa sọ ìtàn méwì inú ìtàn ìwé láti mọ̀ pé Ìbàdàn gan adé wọ́n gbé wá láti Ilé Ifẹ̀ wípé gbogbo àwọn bí nǹkan ṣe dàrú nígbà yẹn ló jẹ́ pé ó fi dìgbọ́n fi wọ́n rí pé láì balẹ̀ kan wà láì ọba kan wà láì pé nígbà tí wọ́n ń bọ̀ láti Ilé Ifẹ̀ wọ́n ní wọ́n gbádé lọ́wọ́ adé náà wọ́n dẹ̀ fi jọba lórí ọba ọ̀rọ̀ apatamọ́jà ló kọ́kọ́ jọba ìlú Ìbàdàn so nípa báyìí wọ́n ti ṣe àwọn iṣẹ́ kan tó jẹ́ pé wọ́n lè má mọ rírì ẹ̀ lónìí ṣùgbọ́n àwọn kan máa jí lò ní pé ó dàbí pé ẹnìkan ṣe ààrẹ Lájí Abbas Mbẹ̀ tí bàbá Láríwájú Adépọ̀jù lónìí wọ́n mú wá àṣẹ reference nípa àwọn tó ń ṣe history nílẹ̀ Yorùbá àti tó fi wọ Cambridge as for today so on behalf of International Charter World Learned Society this is a 5-star award 5-star golden award tó jẹ́ one of the highest award in our archive. So, Ààrẹ Alhaji Laji Abbas has officially bearer of this Apex Global Award of 5-star as a salute of most notable top distinguished historian of this particular century for outstanding contribution in the field of history. Congratulations. Ẹ wo bí sà. This lè máa gbé certificate káàkiri wọn ò lè máa gbé pálí káàkiri mọ̀ tí wọ́n bá ń lọ sí òde olóyè gẹ́gẹ́ bí olóyè Ìbàdàn tó jọba bùnmí lọ because Ìbàdàn is largest city in West Africa gbàmọdọdọ bàbá mi Olúbàdàn láàrin wọn gba ọba Ìbàdàn ju gọfúnlọ lu bùnmí lọ tẹ bá dé Tógò tẹ bá dé àwọn ìlú kéékèèké níbi Abíkútọ̀nù rẹ mọ̀ pé no the largest city in one of the largest cities in the world the second largest city in Africa because that's a country with Johannesburg or Cairo pé bóyá Ìbàdàn jùlọ àbẹ̀tẹ̀ sọ pé ìlú yìí o ìlú olókìkí ni ìlú àwọn olóríire ni this is our golden medal as our golden symbol on behalf of International Charter World Learned Society we hereby present this golden medal to you àmì ẹ̀yẹ wúrà yìí àfún yín lónìí nítorí nípasẹ̀ ìmọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ àgbáyé. Apart from wọ́n fẹ́ fún wọn ní gift eléyìí jẹ́ ti fásitì mi tí ó jẹ́ pé wọ́n sí Nàìjíríà ṣùgbọ́n a ní àsopọ̀ pẹ̀lú àwọn yunifásitì Nàìjíríà bí Ambrose Ali University, Kaduna State University and some other institutions tí mo jẹ́ kan nínú principal officer wọn as a compliment to gift from the Crown University. On behalf of the International Charter World Learned Society, I hereby thank everyone, both representatives of the Honorable Justice Abbas, in person of Dr. Lanre Abbas, and the entire of the Matala family. Mo rí pé orúkọ yẹn ó kọ Islam ni mo tó wá ní fún wa lágbólé Islam, so alhamdulilayi rabbil alamin. Àti wá nílùú tó yẹ kọ́ lọ́n sọ Kùránì kalẹ̀ sílẹ̀ Yorùbá. Sọ̀rọ̀ àlàkọ́kọ́ gbà síláàmù ilẹ̀ Yorùbá wa ará àwẹ̀ mọ́bìnú tó alhamdulilayi rabbil alamin tó mo tó wá rí pé Olúpọ̀nà náà àti ìwó náà ìkankan náà jọ ni wá tó mo wá tó rí pé Olúpọ̀nà náà lẹ́tọ́ ti originate wá tó yẹ pé mo wà ń lé mo fílà tó mu nìyẹn so thank you very much so group photograph ló kú báyẹn pẹ̀lú kíní because our daily needs láti gbé ìlú pé 5-star yẹn wá so how to we are going to. Okay, I think.
ẹ sáré fún wa ní ìṣẹ́jú kan kí a gbọ́ràn dúpẹ́ látẹnu ààrẹ Laji Abbas ṣẹ̀kúta láti amọ́dútàn àfẹ́ máa lọ láàrin ìṣẹ́jú kan reaction from àwọ̀dé. Bàbá mi làwọn dúpẹ́ o. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ mi, mo sì kí gbogbo àwọn tó gbé wọ́n ń darapọ̀ mọ́ wa káàkiri àgbáyé live. Nígbà tí ojú tó lé ń sọ̀rọ̀, ojú mi ti lérò fún omi gbé. Ẹ bá wo àmì ẹ̀yẹ tí a gbà lónìí, àwọn ọ̀jọ̀gbọ́n ńláńlá, àwọn ọba ni wọ́n ti gbà. Lánàá ni wọ́n pìsẹ́ǹtì ti bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Kó tó wá kan tèmi lónìí, káàkiri àgbáyé báwọn èèyàn ṣe máa ń gbà nù. Kìí ṣe àmì ẹ̀yẹ tí wọ́n ń fowó rà. Àbí tẹ̀yẹ̀ sì ń dọ́gbọ́n sí àmì ẹ̀yẹ kan bẹ tó ṣe pé ìjọba bá fẹ́ fún yín èlò lẹ́ẹ̀fún wa ẹ̀kíní kan ẹ̀ pé èmi lọ rú ẹ̀. Gẹ́gẹ́ bó Dúpẹ́lẹ́ ti sọ, ibi tí mò ń lọ ilé mò ń wò. Ṣùgbọ́n àmì ẹ̀yẹ tí mo gbà ẹ́, àkọ́kọ́ mo fi àmì ẹ̀yẹ sọrí ẹnìkan tó ń bẹ láàrin wa ń bì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rì mọ́lẹ̀ lára mi, ṣùgbọ́n ẹni tí mo dì lónìí, ìjọ tí mo rí fóònù ẹ̀lò, orúkọ mi ni Engineer Ọláolú George, sẹ́ẹ̀lì bá wa ṣiṣẹ́ ìjọba ọba Engineer Ọláolú George. Mi ò sọ̀rọ̀ lórí rédíò rí, àmọ́ra rí, kódà ògbà yẹn wọ́n wà ní orí ewé leaf wọ́n wà lẹ́tọ́ fi link mímọ́ Engineer Isiaq Ọlápàdé. Nígbà mo wá ní wọn pé tábà ń gbé Engineer Ọláolú George, Ọlọ́run foríjì mi ò èrò pé tí ó lè kírun tó mọ láàrin yìí ń bẹ. Èmi ò tiẹ̀ mọ̀ tó tọ́wọ́ pọ̀ mọ́ Ìbàdàn ni wọ́n gbà yẹn ní ayé Inspiration FM. Ìtajì lónìí àwọn tí wọ́n mú wa channel àti Abíọ́dún Akéré Civil Art ní ìlú London. Torí pé kọ́ ọjọ́ yẹn ẹ̀lò sẹ́lẹ̀ bá wa ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ fààyè gbà wá. Ìjọ náà gbà mo wà ní studio tuntun mú mi ni pé èmi tí mi ò sọ̀rọ̀ ni tí mo fi ṣe recording program ló bẹ̀ ń gba kọ́ọ̀lù àṣẹ́lò tuntun mú mi. Adẹ̀ṣe lónìí iyì àtẹ̀yẹ mo fi àwọ́ọ̀dù sórí ọ̀rẹ́ mi pàtàkì Engineer Ọláolú George. Èyí mo jù lónìí Ọláolú George. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹbí mi pátá. Ẹ̀rí ẹlòmíì tí wọ́n bá fẹ́ ṣerú nǹkan ẹ̀yẹ báyìí fún ásáàbì tí wọ́n ti kú. Ọ̀dọ̀ bàbá wa Justice Abbas la fẹ́ kọ́ fẹ́ gbé lọ. Kódà wọ́n tún pè mí ní ọ́fíìsì wa ní IBR pé ká máa gbé bọ̀. Ṣùgbọ́n gbogbo tí mò ń ṣe àgbàlálé bàbá mi náà mo ti ń ṣe tí mo fi wá hàn káàkiri gbogbo àgbáyé. A fi ìtàn balẹ̀ nígbà wọ́n ń pè wá lólùkọ́ àgbà. A fi ìtàn balẹ̀ nígbà gbogbo ayé wọ́n ń gbóṣùbà fún wa. Lórí ilé Balógun Ìbíkúnlé tá a bá sọ nípa àwọn tó mọ ìtàn tẹ́lẹ̀ òsì lè fi ìtàn nílójú ilé Ìbíkúnlé nìbàdàn. Tí bàbá wọn Olúbàdàn wá pè wá ẹlòmíì ń gbé 10 million lọ ààfin tí wọn ò fún lóyè tẹ́ tó wá fún mi lóyè ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn. Kò sí gbogbo ibi tí mo bá rìn sí táwọn ọlọ́pàá tí wọ́n bá ti rí mi bóyá mo ní driving license o bóyá ó jí mọ́tò gbé náà bá ti nílẹ̀kẹ̀ lọ́wọ́ mi wọ́n ń yà lọ́nà mi àwọn ọmọ tabajọ́ lọ́nà mo ní wọn ò lè dá mi dúró torí first class ni mo jẹ́ ní ilẹ̀ Ìbàdàn àti nílẹ̀ Yorùbá torí pé aṣojú Olúbàdàn ni mí
ẹnikẹ́ni ò lè rí mi fín lásìkò Olúbàdàn ló fẹ́ rí fín. Oríire tó tún wá kún ni ti eléyìí tó tún wá ṣẹlẹ̀ tó wá di ti gbogbo àgbáyé. Àìsàn sọ pé tá a bá fẹ́ Ààrẹ Òpìtẹ́lẹ̀ Ìbàdàn mọ́jẹ táyà bá ti ní Ààrẹ Òpìtẹ́lẹ̀ Yorùbá màá ní rárá bàbá wa Olúbàdàn Aláàfin ó fọwọ́ sí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ ó fi ọwọ́ sí Aláké ó fọwọ́ sí ọwọ́ Alẹ́sọ̀ wọ́n ó fi ọwọ́ sí ìwé àti ti gbogbo àgbáyé iná wà á dì. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà. Káwa náà ó sì kọ́ àpẹẹrẹ lára àwa ọmọ Òkè Adúmọ̀tàlà àwa èyí sáǹbì tí wọ́n ti bí wa ibi tá a ti máa ń ṣe gbogbo nǹkan wa yìí àìsá níbi tí wọ́n ti bí wa àìmọye pòfẹ́sọ̀ la ní lọ́kùnrin lóbìnrin irú Dr. Lanre Abbas pòfẹ́sọ̀ ni ìyàwó wọn Asia pòfẹ́sọ̀ Abbas ní UI nìbàdàn ká tó wá sọ pòfẹ́sọ̀ Salau gbọ́dọ̀ ọmọ Òkè Adú ni ọmọ Òkè Adú Dr. Abbas ọmọ Òkè Adú níyàwó wọn so pòfẹ́sọ̀ ni wọ́n pòfẹ́sọ̀ Salau gbogbo alámọ̀ wọn àwọn ni wọ́n gbé LAUTECH Ògbómọ̀ṣọ́ débi tó dé lónìí bẹ́ẹ̀ la ní justice tó ṣe yí pé wọ́n lọ sí court of appeal báyìí Justice Moshood Abbas tó gbé gbogbo ayé ló sì mọ̀ wọ́n ìní pé káwa náà ó kó àpèjúwe níbi tí wọ́n ti bí wa ìlú àfáà ní ìlú Mọ̀tàlà ilé oníke wọn mọ̀ wá sí ìdí nìtẹ́ bá ń ṣe ètò ẹ̀rí pé mi ì pa ọ̀fọ̀ torí pé ilé ẹ̀sìn ní ilé wa ìwádìí ìjìnlẹ̀ mo sì fẹ́ kó yàwó èèyàn ní pé ìmọ̀ ó yàtọ̀ sí òòṣà kò síbi tá à lè tojú bọ̀ Islam sì kọ́ wa pé ká pọ́n àṣà lé bí n bá rí èèyàn tó bá jẹ́ babaláwo màá pọ́n lé bí n bá rí èèyàn tó jẹ́ pásítọ̀ màá pọ́n lé bí n bá rà àfà màá pọ́n lé torí wípé kí ni ìfẹ́ lọ́lọ́run fi bá wa ṣe tí wọ́n bá ní ẹ̀sìn kan ló ń ṣe ṣé bẹ́ẹ̀ ni ọmọ lọ́dọ̀ Ọlọ́run tó torí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà àmì ẹ̀yẹ tí mo gbà yìí sì tún ní fi dójú tì wá ní Mọ̀tàlà torí wípé ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni lágbára Ọlọ́run ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Bákan náà mo sì tún wá rọ pòfẹ́sọ̀ wa ọ̀jọ̀gbọ́n wa pòfẹ́sọ̀ Bashir Aremu ẹ jọ̀ọ́ ẹ lágbára ẹ sì lè ṣe fún wa ẹ rí wípé tẹ bá ráwọn ilé àwọn ọlá tí mo máa ń ṣe àfihàn wọn nílẹ̀ Ìbàdàn ó yẹ kó tì wá lójú nínú gbogbo àwọn ilé ọlá tó fẹ́ yanjú ilé Ìbíkúnlé nìkan mo fẹ́ rí pé ó fẹ́ yanjú ètò tó tẹ̀lé òun náà ní ti Olúgbòde ààfin Olúgbòde ṣùgbọ́n àwọn nǹkan yìí tá a bá tún gbogbo ẹ wo Ìrèfín ààfin Ìrèfín ni ààfin kan tó tóbi jù nílẹ̀ Ìbàdàn lónìí tá a lè rí tọ́ka sí pé ó sì bá ti jọ̀ọ́ mu tó fẹ́ wọ ìgbàlódé wọ́n tà lára ilẹ̀ kí wọ́n tó lè máa fi tún ààfin Ìrèfín ṣe ṣùgbọ́n a gbọ́ pé ìjọba àpapọ̀ wọ́n fẹ́ ṣe àwọn ilé ọlá bíi mẹ́ta nílẹ̀ Ìbàdàn tó ṣe yí pé àwọn sẹ́nétọ̀ wa Kọ́lá Balógun ni wọ́n gbé ìgbésẹ̀ rẹ̀ àwọn nǹkan wọ̀nyí lè máa mú owó wọlé ẹ wo bí tí wọ́n sin ààrẹ látòsà sí ní Ààrẹ Avenue tẹ́ bá débẹ̀ ó jẹ́ kójú ọgbà wá tì báà la ṣe ìdí tá a fi máa ń lọ káàkiri ìlú ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ lórí rẹ̀ láti sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí níbi ìgbafẹ́ tí UNESCO sì bá wa tẹ́wọ́ gbà tó gbé àjọ àgbáyé bá wa tẹ́wọ́ gbà tó ṣe pé gbogbo àwọn ilé ọlá yìí àwọn èèyàn ò lè wá máa wò ó torí pé àwọn ọmọ àwọn ilé ọlá yìí ni wọ́n aṣojú wọn ni àwọn bàbá wọn fi ara gba ẹ̀tù àwọn ni òjògùn ó kó wa nílẹ̀ Yorùbá tá a bá ń sọ̀rọ̀ nípa ogun Òṣogbo ọdún 1840 gbogbo aláàbá ti di ẹrú Fúlàní ṣùgbọ́n kí la fẹ́ fi sán fún wọn iná ní kó rí pa wọn mọ̀ parun ẹ ṣé gan ni o mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́. Photograph. àwọn tó bá fẹ́ ya fọ́tò
Rìkọ́dù náà rẹ̀ mọ̀ bí ẹ gbé dání. Ẹgbẹ́ nílá yẹn wá. Kó kàn wà wájú. Ẹ jẹ́ kó kàn wà wájú yẹn. Okay sir, daddy sẹ wà pẹ̀lú. Oh yeah, sir. Oh yeah. Oh yeah. Hey, lady. Ààrẹ wọn làwọn ti ń lọ. Ìyàwó ẹ̀dá. No, wọ́n ti kó fún wọn, wọ́n kàn ní kí n dágbére fún báwọn. Bóyá kẹ́ ẹ lọ rí wọn náà. Ẹ fún mi ìṣẹ́jú kan mú bọ̀. Finish. Ìkúnlé olódògbò kẹrin. Kìí pé ẹ̀kọ́ sọ́ọ̀fù ẹ̀ tó ní ọmọ rìkọ́dù wọn. Ṣòro gbẹgbẹ́.